أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي بنعمته تتم الصالحات، جعل لكل موجود في هذه الدنيا زوالا ولكل مقيم انتقالا، ليعتبر بذلك أهل الإيمان فيتبادروا بالأعمال الصالحة. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله القائل بادروا بالأعمال صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين. أدوكني ودولون أتريكاتي قفون أنبوى محمد إني توي إتوى أبوي إسلام إتوتي أغبكالي نيرنتي مموى Alhaja Elizabeth Babatunde ilé Gomboro Abọ̀rẹ́rìn ní Èrúwà. A kí gbogbo mùsùlùmí pé a kú ìparí Ramadan, èyí tó ṣe pé ó kù sáátà, èyí tó ṣe pé ó ti ń lọ síbi kọ̀ọ̀kọ̀ọ̀dán pẹ̀lú ògo Ọlọ́run Ọba. Bóyá ọjọ́ Sunday, bóyá ńlọdún, bóyá ọjọ́ Monday sí ni júwẹ̀ lọ, àwẹ̀ wa ó di 28 ní alẹ́ tòní. Kọ́lá Ọba Subhanahu wa Ta'ala kó gbà á lẹ́sìn fún wa. Ẹ̀yin mùsùlùmí àti ní obìnrin wòye ìjẹ́ lórí òní bí àná yìí tí wọ́n kéde fún wa pé ká máa gbójú sókè ẹ̀ ń bá rọ́ṣù kọ́ wá fi tọ́wọ́n aláṣẹ létí pé òun rí kálíbà bẹ̀rẹ̀ àwẹ̀ Ramadan. Ẹni èjì ìta Ramadan ó ti di 28 lẹ́yìn tí ń túmọ̀ sí wípé jimá tòní òun lè tọ́kàn nínú Ramadan ti ọdún eléyìí. Allahu Akbar. Àti bí Ramadan bí ṣe ń wọlé tí ń jáde, bílẹ̀ ṣe ń sú bílẹ̀ ṣe ń mọ́, ọjọ́ orí ẹnì kọ̀ọ̀kan wa kò lékún, ó ń dínkù ni. Yẹnni pé díẹ̀díẹ̀ ilẹ̀ dá ẹni máa ń kú, à ń kú lọ díẹ̀díẹ̀ nu. Kọ́lọ́run bá kó jẹ́ kí á gúnlẹ̀ láyọ̀ àti àlàáfíà ara. Ramadan tán lẹ́yìn ó ti lọ, ó wá lọ sọ́dọ̀ lọ́wọ́ bá rẹ̀, níta wá gbénú rẹ̀ ṣe lọ́wọ́ kù tí ọmọ wa sọ fún Ọlọ́run. Ìmọ̀ kọjẹ́rìí kọ́tàkù wa níwájú Ọlọ́run tàbí kọjẹ́rìí gbé wa níwájú Ọlọ́run. Yóò jẹ́rìí bí ogbẹ́ni tó bá ṣe pé ó fi ìbẹ̀rù Ọlọ́run, ó fi ìmánì ìgbàwẹ̀ Ramadan yóò mọ̀ wá jẹ́ okùnfà ètò ìfowó àlùjánnà àti tí ó kọ́ di onítọ̀hún kò bí wọ̀nà. Ṣùgbọ́n tó bá ṣe wípé Ramadan bá takò ní látàrí wípé àwọn iṣẹ́ olóore tí a ní ká ṣe ń bẹ̀ kò ṣe é, kí Ramadan ò tó dé bí ṣe ń dẹ́ṣẹ̀ bẹ́ẹ̀ náà ní tó ń dá nígbà tí Ramadan nígbà tí ó tún lọ lọ́wọ́. Irú ẹni báwọn Ramadan yóò takò onítọ̀hún níwájú Ọlọ́run tó bá jẹ́ gbọdọ̀ kíámà. Kódà ó lè jẹ́ okùnfà léyìí tí ó jẹ́ kó onítọ̀hún kọ̀ wọ̀ná. Àbí Ọlọ́run Ọba Subhanahu wa Ta'ala kó sẹ́ni kọ̀ọ̀kan wa lọ́mọ àlùjánnà onídẹ̀ra. Ọlọ́run Ọba ò àbọ́kùnná kúrò lọ́rùn ẹnì kọ̀ọ̀kan wa. Àwọn àràwọ̀ raṣẹ wa síwájú Ọlọ́run Ọba nínú Ramadan, Ọlọ́run mọ́sẹ̀ wà tẹ́wọ́ gba ìfọ̀kànbalẹ̀. Ọlọ́run bá ní darí ẹ̀ sí Nàìjíríà wọlé ìpè méjì rẹ̀ Ọlọ́run wọlé la ilaha illallah. Bí Ramadan bó ṣe ń parí lọ yìí, Allah Subhanahu wa Ta'ala ó gbé àwọn ètò kan ó gbé kalẹ̀ fún wa lẹ́yìn tó ṣe pé a ṣe torí kíni kálíbà jẹ́ tó ṣe pé yóò wù gẹ́gẹ́ yóò wù gọ́gọ́ níbi ládá níwájú Ọlọ́run. Yẹni pé Ọlọ́run Subhanahu wa Ta'ala wọ́n fi ká máa yọ zakatul fitr, ìtàn bàbá wa nílẹ̀ Yorùbá ìtì a máa ń pè ní jákà. Jákà yìí ọ̀rọ̀ méjì làwọn àfáà sọ níbẹ̀. Ara àwọn kan tí a sọ pé fúnra Ọlọ́run ló pa wá láṣẹ tó ní ayọ̀ jákà. A sì ráwọn tí a sọ pé ànábì wa ni a sọ pé ó ní kayọ̀ jákà. Àtẹnìkíní àtẹnìkejì kò sẹ́ni tó sọ ní tí ọ̀dà. Kápásí Ọlọ́run ni àyá Al-Qur'an wọn lọ́wọ́ bá sọ wípé qad aflaha man tazakka wa dhakara isma rabbihi fasalla. Qad aflaha man tazakka yẹn ni pé ẹ̀ ń bá yọ jákà tiẹ̀ lóòjọ́ ọdún, irú ẹni báwọn ó ti jèrè, irú ẹni bẹ́ẹ̀ ó ti ṣoríire, irú ẹni báwọn ó ti bójú rí Ọlọ́run, ó ti bá pàdé. Lẹ́yìn náà títí wọ́n rántí Ọlọ́run bá pẹ̀lú gbólóhùn tí a ní ká máa ṣe tá à ń bá ń lọ sí yídì Allahu Akbar Allahu Akbar tó bẹ̀rẹ̀ sí ní wí. Lẹ́yìn náà tó wá lọ sí pápá tó lọ kírun fọlọ́. Ìyẹn àwọn tí a sọ pé Ọlọ́run ló pani láṣẹ láti yọ jákà. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ náà wà fà
wọ́n ní òjíṣẹ́ náà bá sallallahu alaihi wasallam ńlọ pa wá láṣẹ láti yọ jáka àtọ́lọ́run àtòjíṣẹ́ rẹ̀ kò sẹ́ni tó pa wá láṣẹ nínú wọn tí ò pa wá torí pé náà bá subhanahu wa ta'ala olóran ànábì lẹ́ńtà lè pè ní muballighan lillahi subhanahu wa ta'ala ó lẹ́ni tí ń fi ọ̀rọ̀ náà bá ti mú lé etí gbọ́ ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀ ń bá tẹ̀ láṣẹ ọlọ́run ànábì àṣẹ ọlọ́run iná lọ́tẹ̀lé ìtànàbí bá ṣe lọ́rùn yẹn ọlọ́run náà ló ṣe lọ́rùn yẹn nínú suratu an-nisa Quran 4 verse 84 ọlọ́run ní man yuti'i rasula faqad ata'a Allah ẹ̀ ń bá tẹ̀lé àṣẹ àti ìlànà Nábì wa Muhammad irú ẹni bá ń faqad ata'a Allah lẹ́yìn ṣe àní ó ti tẹ̀lé àṣẹ ọlọ́run bá wa man tawalla ṣùgbọ́n ń bá gbẹ̀yìn ẹni tí ó tẹ̀lé àṣẹ Nábì wa Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run ní fama arsalnaka alayhim hafidha àrùn ẹgẹ́ bí ọdẹ o àrùn ọlọ́pàá sí wọn àníkọ́ máa sọ wọn ìwọ́sà sọ ti ẹni káwí onítòjíṣẹ́ ọlọ́run bá nínú àyà mi ọlọ́run ní wa man yushakiki rasul ẹni yòówù tó bá ṣe pé ànábì ń ṣe tiẹ̀ lọ́tọ̀ òun náà ń ṣe tiẹ̀ náà lọ́tọ̀ wọn náà níbi ní aṣẹ báyìí onírárá o òun ò ṣe o bóun ó ṣe ṣe tòun nù yẹn ni pé ń bá yí apá òjíṣẹ́ náà bá sallallahu alaihi wasallam min ba'di ma tabayyana lahu al-huda lẹ́yìn tí òdodo ọ̀rọ̀ náà tó ti hàn sí kétékétó a ntọ́ yá ṣe ni o ntọ́ yá ṣe ni o tonti bẹ́ẹ̀ náà tí ò wá tẹ̀lé ìlànà àwọn mùmínì kò tẹ̀lé irú ẹni bá ní wọ́n lè mọ̀tàwọ́lá ntọ́ yàn iná lọ́wọ́ bá yóò dáadáa sọ̀rọ̀ náà ni wọ́n bá gbọ́ bùkátà rẹ̀ wọ́n tó bá jẹ́ ògbódà kíámà ọlọ́run sọ pé wọ́n ó fi sínú náà jahannama wọ́sá àti mọ̀síọ́rọ̀ iná jahannama sì ni ó burú níbi tẹ́dà tí máa ń ṣẹ́rí sí ààrẹ nínú Suratul Nisa àyà ọgọ́fà ó ní ẹ̀yọ márùn 150 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àyà yàtọ̀ sílẹ̀ yẹn oríṣi àwọn àdéhìí ńlọ wá látọ̀dọ̀ jíṣẹ́ náà bá lórí bí ká yọ jáka nínú àdéhìí Abdullahi ibn Umar ọlọ́mọba níyọnu sí ó ní farada Rasulullahi sallallahu alayhi wa sallam zakat al-fitr min Ramadan sa'an min tamrin aw sa'an min sha'ir ala al-abdi wal-hurri wal-dhakari wal-untha was-saghiri wal-kabiri min al-muslimin rawahu al-Bukhari wa Muslim. Abdullahi ibn Umar olùjíṣẹ́ náà bá ọ̀pá wa ní dandan ó ṣe yíyọ jáka ó ṣe lọ́ranyàn nínú oṣù ìyẹn ni pé zakata máa yọ zaka oúnjẹ jíjẹ èyí tá a máa yọ lọ́wọ́ parí oṣù Ramadan Ànábì ṣe lọ́ranyàn pé ká yọ múdù mẹ́rin èyí tí ń jẹ́ sọ́ọ̀rìn kan ní dàbídùn ni ní jéró ni ní gbogbo oúnjẹ tí ẹnu máa ń jẹ alẹ́ abdi ó wá sí lọ́ranyàn lé ẹrú lórí ọmọlúàbí ọkùnrin obìnrin ọmọdé àgbàlagbà pẹ̀lú májẹ̀mú kó jẹ́ mùsùlùmí àwọn tí wọ́n ní ká yọ jákànù ìjẹ́ àdéhùn lórí rẹ̀ látọ̀dọ̀ òjíṣẹ́ náà bá sallallahu alaihi wasallam àṣetùmọ̀ rẹ̀ ni wípé gbogbo rẹ̀ tó bá ti lè jẹ́ mùsùlùmí ọmọ èké ni àgbà ni láì wo ẹ̀sìn láì wo ẹ̀yà tó bá ti lè jẹ́ ẹlẹ́sìn Islam dandan ni ká yọ jáka ìlú ẹni báwọn ọjọ́ méke ni ọjọ́ àgbà ni ọjọ́ arúgbó ni lóògbà tí bá ti ń sẹ̀mí agbọ́dọ̀ jáka onítàn oyin ọ̀nà kò sí ní tó burú láti yọ jáka àti ẹ̀ náà látàrí wípé ìkànnì àwọn khulafa mẹ́rẹ̀ẹ̀rin ìyẹn Uthman kọ́nà kọ́ bá ní yọnu sí i máa ń yọ jáka oyin ọ̀nà tí wọn ò tí ì bí òjíṣẹ́ náà bá sallallahu alaihi wasallam kó sì tó lọ Ànábì tí ń yọ ọ̀rọ̀ kalẹ̀ ó ní kákọ́ sí òun ìlànà òun kátẹ̀lé ìlànà àwọn àròlé mẹ́rẹ̀ẹ̀rin náà tí wọ́n jẹ́ afinimọ̀ náà Ànábì ní kátẹ̀lé lára àwọn àròlé mẹ́rẹ̀ẹ̀rin òní Uthman ńlọ́wọ́ wà ẹni pé kò sí ní tó burú tágbára bá ń bẹ ká yọ jáka àti oyin ọ̀nà ìta àti ìbí náà sọ̀rọ̀ kọ́lọ́ ọ̀bá kọjá káwọn ẹlẹ́yà wa ó jẹ́ kí wọ́n máa bí wẹ́rẹ́ láyọ̀ àti ní àlàáfíà ara. àwa lè bèrè pé kí ni ìdí pàtàkì náà èyí tọ́lọ́run bá subhanahu wa ta'ala tó fi ní ká yọ jáka bó tilẹ̀ pé tọ́lọ́run bá ti pani láṣẹ pé ká ṣe nǹkan kan àbọ̀kọ̀ fún atọ́lá àgbọ̀dọ̀ ṣe nǹkan kan àgbọ̀dọ̀ wádìí pé kí ló tọ́lọ́run fi ní ká ṣe kí ló tó fi sọ pé ká má ṣe é torí pọ́lọ́run bò ní pa wá láṣẹ nǹkan kan àfikún rẹ̀ wà ń bẹ̀ kò sì ní kọ́ nǹkan kan fún wa àfikún jẹ́ pé ìmọ̀ kọ́ jẹ́ pé ntọ́pọ̀ jù mẹ́ àbúrò ni kàbíkọ́ jẹ́ pé ṣàṣà gbogbo ẹ̀ látọ̀gẹ̀dẹ̀ tàbíkọ́ jẹ́ pé àbúrò ni ẹni pé mùsùlùmí tí wọ́n ti ní Ọlọ́run sọ báyìí òjíṣẹ́ náà bá sọ báyìí tí àdéhùn tó bá ti lè lẹ́sẹ̀ ńlẹ̀ ọ̀ gbọ́dọ̀ gbójú ẹ̀yìn mọ́ ọmọ tẹ̀láṣẹ Ọlọ́run bá ọmọ tẹ̀lé lọ́ni ọmọ tìtorí ọmọ tìtorí ṣùgbọ́n náà àwọn tìtorí ìdí pàtàkì tí a fi ní ká yọ zakatul fitr ìkíní bẹ̀ ni wípé láti lè bá fẹ̀mí ìmọ̀ọ́rẹ́ àsọ̀lọ́wọ̀n bá láti lè bá dúpẹ́ oore fọlọ́wọ̀n bá lórí sísọ
lórí pé ó dáàbò bò wá aburú ìṣe wá nínú síwájú àti lẹ́yìn Ramadan àtúnwá bẹ̀rẹ̀ rẹ̀ àríbẹ̀rẹ̀ aráàrin àtúnrọ̀pin wọ́n yẹ kéèyàn dúpẹ́ fọlọ́wọ́n ba wọn láti lè bá dúpẹ́ fọlọ́wọ́n ba àmọ́ torí ẹ̀ káyọ̀ jáka. ìdí ẹlẹ́ẹ̀kejì ni wípé kí jákàtà bá yan kó lè bàa jẹ́ tọ́ràn náà kó lè bàa jẹ́ oúnjẹ àjẹyó fáwọn tí wọ́n jẹ́ aláìní ẹni pé Islam lára àwọn ẹ̀kọ́ tá a tún kọ́ nínú Ramadan èyí tí ń jáde lọ yìí òní wípé bọ́ ọ bá yó máa rántí ẹni tí ò tí ì rí jẹ máa ṣe dáadáa sẹ́ni tí ò ní àwọn opó àwọn ọmọ òrukàn tọ́jú wọn àwọn aláìní ṣe dáadáa sí wọn ọmọ wọn rí aládùúgbò rẹ tó jìnnà aládùúgbò tó súnmọ́ ṣe dáadáa sí wọn lára àwọn ẹ̀kọ́ ètí a tún rí kọ́ níbi àwẹ̀ nu yẹn ni pé jákàwọ́ tí a yọ kọ́mọ̀ bá sí pé ẹnìkan ó tún máa bẹ tí ò ní máa ṣe yàtà yòótọ́ lóòjọ́ ọdún wọn ìfẹ́ kẹ́nìkan máa gbégbá bára káàkiri pẹ́tọ́ ní ká jẹ ní o àtìmí àtàwọn ọmọ o ìsànú méjì ìsànú bẹ́tà o wọn ìfẹ́ kẹ́lẹ́yìn ọ̀sẹ̀ lè rárá lóòjọ́ ọdún yìí ní tó jẹ́ pé zakatul fitr ó tún bẹ́ẹ̀lẹ̀ yẹn ni pé káwọn ní àwọn ń bára káwọn máa gbégbá bára lóòjọ́ ọdún káwọn náà jẹun ká gbádùn ara wọn nínú ọ̀dẹ̀dẹ̀ wọn. nǹkan lẹ́ẹ̀kẹta ni wípé àtúmọ̀ yọ zakatul fitr kó lè bàa jẹ́ àfọ̀mọ́ fún aláwẹ̀ kó ń bí àwọn ọ̀rọ̀ tí ó ṣàǹfààní àbíṣẹ́ tí ò wúlò èyí táláwẹ̀ tó ti bá wọn dá sí. bákan náà níbi ọ̀rọ̀ sọkúsọ ètò tẹnu aláwẹ̀ jáde àárí eléyìí nínú hadith ètí Abdullahi ibn Abbas tí ó gbà wá kọlọ́mọba kí wọ́n bá níyọnu sí i olùjíṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam farada zakatul fitri tuhuratan lis-sa'imi min al-lagwi war-rafathi wa tu'matan lil-masakin rawahu Ibn Majah wa hasanahu al-Albani rahimahullah. ìyẹn ni kí òjíṣẹ́ náà bá ó fi zakatul fitr lọ́lẹ̀ ó ṣe lọ́ranyàn lórí mùsùlùmí torí kíni tuhuratan lis-sa'imi kó lè bá jẹun tí ó máa fọ aláwẹ̀ mọ́ kó bí àwọn ọ̀rọ̀ àsọ̀bánu àwọn ọ̀rọ̀ èyí tí ò lẹ́tọ̀ọ́ àwọn ọ̀rọ̀ kọ̀rọ̀ lè tó ṣe pé ìyẹn lè fi gbàgbéra sọ lásìgbà tí yẹn ń gba àwẹ̀ lọ́wọ́. bákan náà tu'matan lil masakin kó lè bá máa jẹ oúnjẹ àjẹyó fáwọn tí wọ́n jẹ aláìní ẹni pé gbogbo àtọ́ bá ti ń rí jẹ máa tún rántí ẹnìkejì rẹ náà tí ò rí jẹ kọ́nà ọ̀bà kọ́mọ̀ ṣe lẹ́yìn lópin fẹ́ni kọ̀ọ̀kan wa. irú oúnjẹ wo láwàá fi yọ zakatul fitr oúnjẹ táwọn èèyàn bá máa jẹ ìlà fi yọ zakatul fitr ìrẹsì ẹ̀wà gàrí èlùbọ́ láfún èlùbọ́ gidi èyí tí wọ́n ti lọ tàbí láfún tó jẹ́ oníkóró léè tí wọn kò tí ì lọ àtàwọn nǹkan míì tẹnuba tó ń jẹ léyìí tó gbajúmọ̀ lọ́dọ̀ wa níbí ìlà máa ń lò láti lè fi yọ zakatul fitr. gbàtọ́ wà ní pé nínú àdìsí yẹn kà wọ́n ní dàbídùn ìlà Ànábì lò sallallahu alayhi wa sallam so Ànábì dàbídùn kì í sọ oúnjẹ tiwa níbí o àti pé àwọn ò tiẹ̀ mọ dàbídùn bí ìgbà pa àjẹun nǹkan panu lásán ìlà wa ka dàbídùn sí oúnjẹ tẹnubá máa ń jẹ ládùúgbò ibi tí èèyàn bá wà ìlà máa ń lò láti fi yọ zakatul fitr ní ìbámu sí hadith tí a gbà wá látọ̀dọ̀ Abu Sa'id al-Khudri kọ́nọ̀ọ̀bá kí ọba ní yọ́nú sí i olùjíṣẹ́ náà ọba sallallahu alaihi wasallam ó zakatul fitr ó ṣe ní ọ̀ranyàn níbi oúnjẹ yìí tá à ń bá ń jẹ oúnjẹ táwọn sì máa ń jẹ nígbà náà ọkà dàbídùn wàrà gbígbẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹgẹ́ bó ṣe wá nínú hadith náà ìpínlọ́dọ̀ wa ń bí oúnjẹ tó ṣe pé sàṣàlẹ̀ tí ò fẹ́ máa tí ò máa jẹ òní ráìsì lọ́wà ẹ̀wà tó tábà wá yọ jáka àwọn oúnjẹ yìí lóríṣiríṣi oníkẹ́jẹ́ ká lò láti fi yọ jáka àgbàdo dáa ṣùgbọ́n wàdúró ìpele tí àgbàdo ọgbà kọjá kó tó di pé yóò dóúnjẹ fáláìní ọkọ̀ọ̀kọ̀ lọ ná lẹ́kọ̀ọ́ tó lọ ọkọ̀ bọ̀ lẹ́yìn bíbọ̀ tó bá rọ̀ wọ́n lọ lẹ́yìn lílọ̀ wọ́n tún sẹ̀ jọ wọ́n sẹ̀sẹ̀ tó gbogbo àwọn gbogbo oúnjẹ fẹ́ dílẹ̀ fún aláìní tí wọ́n sọ pé kọjá oúnjẹ àjẹyó kọjá oúnjẹ ìdùnnú fáláìní lọ́jọ́ ọdún a lè fàgbàdà náà kùn ṣùgbọ́n tó bá yọ èyí tó dáa jù tàbí mi sì máa yọ mọ ráìsì fúnra rẹ̀ ẹ̀wà fẹ́lẹ́à gàrí èlùbọ́ fáwọn ọmọ àgbàdo náà ẹ tó fi kún lẹ́gbẹ̀ẹ́ kó bá jẹ́ pé gbogbo oúnjẹ pátápátá ìní ó pè sọ́dọ̀ aláìní yẹn ni pé zakatul fitr oúnjẹ tó yí ẹnu bá máa jẹ tó máa nábì ádámù bá jẹ ìlà fi yọ ajẹ́pẹ́ lábẹ́ bẹ́ẹ̀ aṣọ àyè fi yọ zakatul fitr
tó bá yọ aṣọ fáláì ní pẹ́tọ̀ nígbà tí òkú yọ zakatul fitr ohun tí ń fi rẹ̀ àgbàdo tí ń fi rẹ̀ wà kò lè ju bí 1000 lọ tí máa fún lásán 5000 naira bọ́ ọ bá fún un kò sí nípò pọ̀ yọjá ká ọkàn sí sàárà fáláì nínú ọlọ́run bọ́ sàn ní ẹ̀san olóore. bákan náà nǹkan èlò inú ilé dáná ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àyè lò ó láti fi ṣe zakatul fitr oúnjẹ tí ẹnu bá jẹ ńlá lò oúnjẹ tó ṣe wípé àwọn ẹran ọ̀sìn nìkan ìní a máa jẹ àbáwọn èèyàn nìkan ìní a máa jẹ téèyàn jẹ irú àwọn oúnjẹ bá náà a kì í lò gẹ́gẹ́ bí zakatul fitr oúnjẹ tó máa níbi Ádámù bá máa ń jẹ nìkan ńlá máa ń lò gẹ́gẹ́ bí zakatul fitr ní ìbámu sí hadith Abu Sa'id al-Khudri. Tayyib àti akórèsì àti kójọ ẹ̀wà náà ti wà ń bẹ̀ bó láàṣẹ wá yọ kí ni òdiwọ̀n tá a yọ forí kọ̀ọ̀kan múdù mẹ́rin òní tá a yọ fún orí kọ̀ọ̀kan aníkíní jẹ́ múdù pẹ̀lú ògbọ́n náà wọ́n ti ń ta ọmọbẹ láwọn ààyè níbi tó ti fi máa ń ta àwọn Islamic materials ẹ bèrè pé múdù tí wọ́n fi yan jáka ẹ sọ pé ńlẹ̀ fẹ́ rà bẹ́ẹ̀ bá wà láǹfààní eléyìn ẹ lọ wọn oúnjẹ tó bá tó kílò 2 àti 40 gram ẹ lọ yọ ó ṣe déédéé múdù 4 báàbà tó wá rí lẹ́yìn náà káwọ agolo mílíkì ọlọ́pẹ ẹ̀pìrẹ́jù rẹ̀ 14 ló dúró fún orí kan ẹ̀pìrẹ́jù ni wípé àníjẹ́ ọ̀gá sókè yóò ra kún máa ń lé agolo kò ní ga sókè rárá so 14 rẹ̀ ò ní ṣe orí kọ̀ọ̀kan eléyìí jẹ́ bá sì yọ zakatul fitr. ìgbà wo ló wá jí ọ̀ranyàn ìgbà wo ló sì lẹ́tọ̀ọ́ láti yọ ìgbà wo ló sì pàtàkì jùlọ láti yọ zakatul fitr. zakatul fitr ń mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí àti láǹfààní láti máa yọ kódà látàárọ̀ tílẹ̀ tòní tó ti mọ́ láti láǹfààní láti máa yọ zakatul fitr yẹn pé bọ́dún bá kù ọ̀túnla àbí ọdún kù ọ̀la láti àwọn àsìkò àti láǹfààní láti máa yọ zakat al-fitr. ṣùgbọ́n àsìkò tó pọn dandan ó ní lápèjú bá sí ń gbà wẹ̀ lọ yìí tó bá di ní òru sunday ìta àwọn ń pè lálẹ́ sátidé lọ́dọ̀ wa ń bí òru sunday mu tí wọ́n ní àárín ìtẹ́sùn tí túmọ̀ sí pé àwẹ̀ di 29 àwẹ̀ òpé o so nígbà yẹn ẹ ló ti di dandan láti yọ zakatul fitr. ṣùgbọ́n ìgbà wo ló wá lóore jùlọ láti yọ lẹ́yìn tá a bá kí àsùbá tán kó tó di pa lọ sí yídì zakatul fitr wa káti mọ́ kó ti wà ńlẹ̀ ká lọ gbé fún aláìní eléyìí ní ìlànà èyí tí wọ́n gbà wá látọ̀dọ̀ ìṣẹ̀lẹ̀ ọba sallallahu alayhi wa sallam. zakatul fitr wa kò pọn dandan láti lọ kó sọ́dọ̀ imam bí wọn náà bá dá láìní máa fúnra rẹ̀ lọ gbé fún kódà àdínà àwọn afáàtì sọ pé àwọn méjì tó lọ ń dákọ nínú Kùránì tí wọn lè gba zakat owó wọn làwọn náà ní ká tó fún ní zakatul fitr wa kọ́nà ọba kó gbà lẹ́sìn fún wa. ìrètò wa jẹ́ imam ìtí wọn fi ń dájọ sọ́dọ̀ rẹ̀ ó ní wípé ìrẹ́lọ́mẹ̀ tó lówó ìrẹ́lọ́mẹ̀ ẹni tí ò ní nínú àwọn jàmáà ìdí tí wọn fi ń dájọ sọ́dọ̀ wa nù. kì í sì pa wà jókòó tẹ̀ àwà ní pé tọ́ èmi mo kírun ọgbà àwẹ̀ fún wa àtàsámú àti ìrun ọ̀ranyàn èmi mo lẹ́tọ̀ọ́ sí zakatul fitr kìí sowó làádá o kìí sowó obìnrin kìí sowó iṣẹ́ pọ̀ kírun fáwọn èèyàn o báwọn èèyàn bá fọ́ ń zaka ẹ bá fọ́ nítorí àánú tó bá jẹ́ pọ̀ lẹ́tọ̀ọ́ náà tí wọ́n gbà kò sí nítorí ṣùgbọ́n zakatul fitr aláìní kò ní ò lè bá a ṣe yàtà yóò tó kínú tiẹ̀ ní ò lè bá a dùn kọ́ mọ́ bá a káwọ́ gbéra lóòjọ́ ọdún ìdínú tí a fi ní ká yọ zakatul fitr. ìmáàmù tí wọ́n wá ń kọ́ fún wọ́n mọ̀ pé ó ń lọ́mọ àwọn èèyàn bí a ṣe gbé wọn sí láàrin ara wọn ẹ dákun ẹjẹ àfibẹ̀rẹ̀ náà ẹjẹ àfiṣe ọ̀dà kọjá pé ńgbà tí Ramadan bá lọ tán ìyàwó ẹni tí ń kírun fún wa yóò wá dẹ́n tó ṣe wípé yóò máa tọ́ oúnjẹ tí ìta lánàá tí ìta ń jẹ ta ẹ dákun ẹjẹ àbẹ̀rẹ̀ náà bá bá ti ń dọ́dọ̀ rẹ tó bá lẹ́tọ̀ọ́ sí kọ́ ló ń bẹ̀ ṣùgbọ́n tó bá ti jẹ́ ń tọ́ lẹ́tọ̀ọ́ láti ló ń bẹ̀ so yíyá ti fáwọn tí wọ́n bá lẹ́tọ̀ọ́ sí kọ́nà ọba kó sànù wa kó gbà lẹ́sìn fún wa kó ṣe ní okùn fọ́nrẹ́rẹ́ ayé àti tàlùkàmù fún ẹnì kọ̀ọ̀kan wa. ìbéèrè tí wàá máa ń jà rìnrìn láàrin àwùjọ ni wípé zakatul fitr ǹjẹ́ àti ẹ̀ lè fowó yọ bí àbá lè fowó yọ ẹni pé jáka sá lè fowó yọ àbá lè fowó yọ. kí n tó lọ síbi eléyìí zakatul fitr wa kárí pé a ti gbé lọ fáwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ sí kó tó di pàlọ́ sí ìrun yídì òjíṣẹ́ náà bá sallallahu alaihi wasallam sọ pé man adaha qabla as-salah
فهي صدقة مقبولة ومن أداها بعد الصلاة فهي صدقة من الصدقات. ẹni yòówù tó bá taratara tó yọ zakatul fitiri rẹ̀ kó tó di wípé yóò lọ sí yídì irú zakatu báwọn irú jaka báwọn yóò jẹ́ nǹkan tí Ọlọ́run bá tí ó tẹ́wọ́ gbà kódà ẹ̀san tó lówúra ní ọmọ jẹ́ tẹ̀ntì ọba yọrọ jaka bẹ́ẹ̀. ṣùgbọ́n bá yọ lẹ́yìn rẹ̀ téèyàn bá rí yọ kó tó lọ lẹ́yìn rẹ̀ náà ó lè yọ ọ̀dọ́ òní ọmọ wa jẹun kò ní jẹ́ pé ó ṣe àdáwò mọ́ so Ọlọ́run bá yọ gbà lẹ́sìn fún ṣùgbọ́n ládàá rẹ̀ kò lè dàbí ti kéèyàn yọ kó tó di kéèyàn lọ sí yídì kọ́nà bá kó gbà lẹ́sìn fún wa. sáwa lè fowó yọ fífi owó yọ zakatul fitr kò lẹ́tọ̀ọ́ nínú ṣẹ̀ríà Islam o kódà àwọn àfáà jámà pé bídíà ni àdádálẹ̀ ni nínú ẹ̀sìn ọ̀gbọ́n bí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọ̀gbọ́n bí Ọlọ́run ọba Ta'ala ọba tó ṣe àgbékalẹ̀ àwọn zaka lónìrànràn zaka tó ọmọ zaka ìran ọ̀sìn ọmọ zaka àwọn nǹkan tó ṣe wípé nǹkan oko eléyìí náà tún bẹ zaka tó ń jẹ lélẹ́yìn nínú Ramadan nìkan là á máa yọ bí atásìkò bá wà gan ìmẹ̀nùbà ìyàtọ̀ tí ń bẹ láàrin zaka owó àti zakatul fitr kọ́nà ọba kọjọ kó ṣe àmàna wa. zakatul fitr jaka dandan ó ní ká fi oúnjẹ yọ kò lẹ́tọ̀ọ́ rárá láti fi owó yọ ní ìbámu sí hadith látọ̀dọ̀ jíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam tí ó sọ wípé man amila amalan laysa alayhi amruna fahuwa raddun òjíṣẹ́ lọ́wọ́ ní ẹni yòówù tó bá dáwọ́ léṣẹ́ kan tó ṣe táàrà sẹ́ máa ṣe òjíṣẹ́ lọ́wọ́ bá táàrí ń bẹ̀ irú ẹni bá iṣẹ́ tó ṣeun Ọlọ́run bò ní ìgbà lọ́wọ́ rẹ̀ raddun yẹn pé mardud iṣẹ́ Ọlọ́run bò yọ lẹ́mọ́ gbáyà kò ní gbà lọ́wọ́ nítàn Ọlọ́run bá yọ gbà sẹ́wọ́ Ọlọ́run bò ní kọ̀ wá kò ní kọ̀ ṣẹ́ wa o kódà tabatun lọ wo nínú Minhajul Muslim tíra yẹn ọgbàjúmọ̀ pọ̀ kódà ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí a máa wà ń bẹ̀ nínú rẹ̀ ní ojú ewé 382 baba Jazairi wọ́n sọ ń bẹ̀ wípé aliwajibu an tukhraja zakatul fitri min anwa'i ta'am èyí tó pọn dandan èyí tó jẹ́ ọ̀ranyàn ó ní ká yọ jáka wa níbi àwọn oríṣiríṣi oúnjẹ ìtẹnumájẹ wala yu'dalu anhu ila an-nuqudi illa lidarura a gbọ́dọ̀ wá fi oúnjẹ ká fi ilẹ̀ ká gbórípò bí oúnjẹ ká lọ owó àfi tó yẹ pé lórí kan lọ́ba ṣẹlẹ̀ bí alápèjúwe wọn ní arúsù ọgbọ ọkàn lọ bí sẹni wọn ti rúsù kí n tó lọ lẹ́yìn sí àsìkò zakato lè fi yóò ti bọ níbẹ̀ wọn lè sáré fún aláìní lówó àbílù kan ní sẹ́tì ẹ̀gbí ọlọ tó ọmọ bílẹ̀ ẹ̀bẹ̀ ṣe ń sún bí ṣe ń má tó irú ìṣesí máa ń kò sí tó burú láti fi owó yọ. bàbá wa ń tẹ̀ síwájú wọn ní idlam yathbut anna nabiyya sallallahu alayhi wa sallam akhraja badala àràdìfì kankan tó fẹsẹ̀ múlẹ̀ tó ń fi ń tọ́ alẹ́ ti pé òjíṣẹ́ náà bá dípò zaka oúnjẹ ó wá fowó èèyàn rárá bàbá ní kò ṣẹlẹ̀ rí bal lam yunqal ani sahabati ikhrajuha nuquda kódà ààrí gbà lọ́tọ̀dọ̀ àwọn sàábé ànábì àwọn ẹ̀mẹ̀wá rẹ̀ pé wọ́n fi owó wọn èèyàn jáka kò ṣẹlẹ̀ rí o òjíṣẹ́ náà bá sallallahu alaihi wasallam sọ pé alaykum bi sunnati sunna mi ọdọwọ yín ìlànà mi ẹdì mọ́síkún wa sunnatal khulafa'ir rashidin bákan náà ìlànà àwọn àròlé mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n jẹ́ àfinimànà àwọn tọ́lọ̀ ń ti fọ́nà mà ànábì sọ pé ká dì mú kò sí ní ìlànà àwọn sàmì ká fọwọ́ yọ jáka má gbọ́n ju òjíṣẹ́ náà bá lọ má mọ ọ̀ṣọ́ ju ìyá ọ̀ṣọ́ lọ ànábì lọ́lọ́run fẹ̀sìn rán ànábì ọ̀fẹ̀sìn kò fi ràn zakat owó ọbẹ̀ lọ́tọ̀ zakatul fitr lélẹ́yìn oúnjẹ ìlà fi yọ kó tó di pé màá da ẹnu dúró àwọn ìbéèrè bíi mélòó ó ti rápálá wọlé síbí ẹnìkan béèrè wípé séèyàn lè lo oríṣiríṣi oúnjẹ méjì fi yọ zaka gẹ́gẹ́ bí ìrẹsì àti ẹ̀wà tàbí ìrẹsì àti gàrí kò sí ní tó burú láti lò ó kódà eléyìí gan ló tún fẹ́ẹ́ dáa jù yóò jẹ́ pé oríṣiríṣi oúnjẹ ìní ò máa bẹ lọ́dọ̀ aláìní ó lè ṣẹlẹ̀ jẹ láàárọ̀ tó bá lọ́sàn-án kó tẹ̀bà tàbí kó ro àmàlà nígbà tó lè ṣe lóúnjẹ tí máa bẹ lọ́dọ̀ rẹ̀ ìní ò láǹfààní láti ṣe lẹ́yìn kò sí ní tó burú láti ṣe bẹ́ẹ̀ o. ìbéèrè lẹ́ẹ̀kejì ni pé ṣé ẹnìkan ni a lè fún àbí àwọn èèyàn tó pọ̀
oníkakó zakatul fitr nàlẹ́kọ́ fún tọ́yẹ́pá bá mọ àwọn aláìní lóríṣiríṣi kò sí ní tó burú ká pín fún wọn lóríṣiríṣi kó jẹ́ pé oúnjẹ ọ̀dọ̀dọ̀ ilé yọ̀ọ̀dọ̀dọ̀ ilé yọ̀ọ̀dọ̀dọ̀ tọ̀hún náà hekima tí wọ́n fi gbé kalẹ̀ yóò wà tí pàṣẹ bẹ́ẹ̀ yóò ti bẹ̀sẹ̀ lẹ̀ ó ń bèrè wá lè bèrè pé ọ̀dà nígbà tí a sọ pé ká má fi owó yọ zakatul fitr tọ́yẹ́pá láìní kò tí ẹ̀ wá lówó kankan lọ pàápàá nǹkan tí wọ́n á dóúnjẹ tí wọ́n á dá sí lọ́dọ̀ yóò ṣe ra kerosene yóò ra gbá yóò ra wo yóò ra epo yóò ra gbá kò sí nǹkan kan tó lé ń bẹ̀ tó bá rí bá náà ráìsì rẹ̀ ó ti di tiẹ̀ ẹ̀wà tí wọ́n gbé fún ó ti di tiẹ̀ gààrí tí wọ́n gbé fún òun ló nínú nígbà kò sí ní tí ò lè fi ṣe ó lè ta fún yàn kó fowó rẹ̀ kẹ́ra kẹ́rẹ́kọ́sí ó lè ra ó lè ta kó fowó ra kéré pẹ̀lú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tó bá bùkátà sí torí pé ńgbà yẹn ó ti di tiẹ̀. ìbéèrè míì tuntun bẹ ni wípé ọ̀dà nígbà tí ẹni ká yọ jáka ká sọ wípé èèyàn bá já láìní sóun náà tún yọ jáka bí ìdáhùn lórí lẹ́yìn ni pé aláìní gangan òun náà tún yọ níbi jáka o ṣùgbọ́n yóò ṣe sùúrù tí wíì wá gbé tiẹ̀ náà fún nígbà bá gbé tiẹ̀ fún èyí tí ó jẹ àwọn àtìyàwó àtàwọn ọmọ láàárọ̀ lọ́sàn-án tí ìdálẹ́ tí wọn ò fi ní káwọ́ gbéra lóòjọ́ ọdún bọ̀ bá yọ tán èyí tó bá wá sẹ́kù ńgbà náà ó sì wá lọ gbé fún àwọn aláìní. zakatul fitiri yìí talenti ọyọ ẹni tó bá ṣe wípé lẹ́yìn oúnjẹ tí ó jẹ àtọ̀hún àtàwọn ọmọ oúnjẹ tí wọ́n jẹ kó lẹ ọjọ́ ọdún ẹ̀ ń bá rí irú ẹni bá ní ẹni kó yọ zakatul fitiri nínú tíra al-muhadhab èyí tá a fà wá ash-Shirazi tí wọ́n kọ wọ́n ní wala tajibu hatta tafdula al-fitratu an-nafaqati wa nafaqati man talzamuhu nafaqatu wọ́n ní zakatul fitiri kò tí ì padà dán ní mùsùlùmí lórí láti yọ títí ó fi rí oúnjẹ tó ń gangan tí ó jẹ òun àtàwọn tó ti pé wọ́n padà dán kó fún lóúnjẹ ntọ́ba wá lékún tọ́ba gbọ̀n lẹ́lẹ́yìn náà òun náà ni yọ wà yọ ẹgẹ bíi jáka kásọ fún gbàtọ́ yọ tiẹ̀ tìyàwó àti tọ́mọ àwọn ntọ́sẹ̀ kò ju agolo mílíkì ẹyọ kan lọ́mọ so iná ni yọ yọ ẹgẹ bíi jáka torí pé fattaqullaha mastata'tum ọlọ́run ní abẹ́rù òun ọlọ́run níwọ̀n bàbá bá ṣe lágbára tó àti bàbá ṣe ní agbára mẹ́ni. yàtọ̀ sílẹ̀yìn nínú hadith òjíṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam sọ pé ibda bi nafsika fatasaddaqa alayha tó bá fẹ́ ṣe sàárà ẹ̀mí ara rẹ̀ ẹni kò ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ láti orí ara rẹ̀ ẹ̀mí orí ara ẹni kò ti ṣe sàárà fàyín fàdúlà ṣeun bí nǹkan kan bá wá ṣẹ́kù lẹ́yìn náà fàlẹ́ àálẹ́ka àjẹpẹ́yàwó àtàwọn ọmọ àwọn aráàlú rẹ̀ ló tó kù fàyín fàdúlà ní àálẹ́ka ṣeun fàlẹ́ bí ọ̀rọ̀ àbátìka bó bá tún wá gbọ̀n lẹ̀ lẹ́yìn tó ṣe fún ìyàwó àtàwọn ọmọ tán àjẹ́ wípé àwọn tí wọ́n jẹ́ alásùnmọ́ rẹ̀ ìlọ́wọ́ àpò tó fún ní sàárà tí ọ̀fẹ́ ṣe bí yóò ṣe mọ lónìí òlélẹ́yìn láti àsìkò yìí lọ à ń kí a wípé a kú ọdún ìtúnu àwẹ̀ ọlọ́run bá kọjá ọba wa láyọ̀ àti àlàáfíà ara ọlọ́run ò mọ̀jà fi ìbànújẹ́ mọ̀jà fi ṣe o ogun kíkáwọ́ lérí fẹsẹ̀ jálẹ̀ ọlọ́run mọ̀jà ṣẹlẹ̀ sí ẹnì kọ̀ọ̀kan wa o nàìjíríà ọlọ́run mọ̀jà dàrú o nàìjíríà ọlọ́run mọ̀jà tó ká o ìbálòtún ìbálòsí ọlọ́run fi hálẹ̀ mi balẹ̀ ṣàánú ọlọ́run bá foríjì wa dárí ẹ̀ṣẹ̀ wa jì wá ọmọ tí ń wà bàjẹ́ yìí ọlọ́mọba ní fún lórí ìṣòro mu ọlá ìpínlẹ̀ jìnnà ọlọ́mọba ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم اجعل هذا البلد آمنا مطمئنا سخاء رخاء وسائر بلاد المسلمين يا رب العالمين اللهم رد إلى نيجيريا خيراتها وبركاتها إنك على كل شيء قدير وما ينس الإسلام عبد الرحمن أولالك محمد الأول ولوتيتني الحاج عبد العزيز عديكولي تيتا جوجل أبرا نوبة مع السلامة